má má fa Àmọ̀tẹ́kùn wẹ́sìn ẹ má má fẹ́ sí wa Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn tí wa ò dá dúró ẹ ò lè tú wa ká o ẹ ṣọ́ra ẹ má má fa Designer perfumes, quality body cream, hair texturizer, and relaxer, Brazilian blowout, keratin treatment, be exclusive to beauty, ẹ̀jẹ̀ àlọ́. Be exclusive to beauty home. Ilé ìtọ́jú ara àti ìṣaralóge tá a gbé kalẹ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tá a kó wọlé látòkè òkun. Be exclusive to beauty home. Wọ́n ń gẹrun fọkùnrin wọn ṣe tó bẹ̀rẹ̀. Make-up lẹ́fẹ̀ẹ́ ni ẹ máa bọ̀ wá. Facial treatment, body massage. Lọ́dọ̀ wọn lẹ ti máa rí quality body cream. Designer perfume lóríṣiríṣi. Brazilian blowout. Bákan náà ni keratin treatment. Hair texturizer and relaxer. Wọ́n ta wholesale. Hair extension fáwọn alára tó tà lọ́pọ̀ yanturu. Ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù. Gan ni yá fi dí ìròyìn ọ̀tá fojú bá. Be exclusive to beauty home. Number 65 Awolowo Way, Ìkẹjà, Lagos ni wọ́n kalẹ̀ sí. Nọ́mbà yìí ni ká ẹ fi kàn sí wọn. 0802-298-2773 tàbí 0703-523-0717 àti 0047-9986-1918. Be exclusive to beauty home. Let you look better. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited property developers tó fini lọ́kànbalẹ̀ ilé lẹ́fẹ́ ní àbílẹ̀ àbẹ́ ti nílẹ̀ ẹ̀kàn fẹ́ kí wọ́n bá ń kọ́lé sórí ẹ̀kú gbòòrìntì ẹ má mẹ́kàn more than 300 houses làwọn èèyàn ń dòrà wìtìwìtì lọ́wọ́ ní mòwe ọ̀fadà 2 bedroom flat 5 million naira 6 million naira ní 2 bedroom bungalow ìwọ́sà àkàtì deposit 250,000 naira 7.5 million naira ní 3 bedroom flat 8.5 million naira ní 3 bedroom bungalow pẹ̀lú 1.5 million naira gẹ́gẹ́ bí initial deposit pẹ̀lú àǹfààní láti sanwó tó kù láàrin ọdún mẹ́ta. Wọ́n nílé olówó pọ́kú ní Àkódó Ìbẹ̀jú Lẹ́kì 16.5 million naira ní 3 bedroom flat 4 bedroom detached houses 27.5 million naira ní. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited ló lànà ìrọ̀rùn kalẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ donílé lórí. Àǹfààní ńlá nìyí fún gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun. Má wulẹ̀ kówó fẹ́ nìkan tí ọkàn máa ya fọ́tò ilé onílé ránṣẹ́ sí ọ. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ilẹ̀ sí Lẹ́kì Àjà area 26,000 naira per square meter 15.6 million naira fún plọ̀tì kan. Wá kọ́lé tàbí ra ilé tiẹ̀. Treasure Island Estate ń bẹ ní Àgbárá Ìgbésà Àgbárá Lápùtí Ṣàpàtì Mòṣòwò ní Lákúẹ́ Lẹ́kì Àjà Àwòyàyà Abúlé Àdó Ìpájà Festac Town Badagry Òwèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. My beautiful Gbonge people together now for Lekki Aja area directly in front of ShopRite. You don't easy oh. Yes, you don't easy with Treasure Island Estate. So be only that one oh. With initial deposit of 1.5 million. You fit get 3 bedroom bungalow of 8.5 million for Mowe of Father plus 4 bedroom duplex full ground for Àkódó Ìbẹ̀jú Lekki Lagos. Treasure Highland Estates is managed by Solutions and Peace Properties and Agview Investment Limited brings to your table this juicy offer you can't resist. This is the opportunity to own lands and houses at Treasure Highland Estate, Lekki Gold City, Ìbẹ̀jú Lekki Lagos. Treasure Highland Estate, Mowe of Father. Treasure Highland Estate, Àkódó Ìbẹ̀jú Lekki. Treasure Highland Estate, Sangotedo, adjacent ShopRite. Hurry now and contact us for Lekki Aja Axis offer as prices appreciate yearly and we sell very cheap at the moment. We sell at 26,000 naira per square meter. Other prices vary from location to location. Free inspection is available every Friday and Saturday of the week. An outright payment attracts 5% discount. Ẹ pè Mr. Olúṣọlá sórí +234-803-940-6444 +234-803-940-6444 tàbí +234-908-5151-587 +234-908-5151-587. Àníṣe kọ́kọ́rọ́ kú. Ẹ má má fa Àmọ̀tẹ́kùn wẹ́sìn ẹ má má fẹ́ sí wa Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn tí wa ò dá dúró ẹ ò lè tú wa ká o ẹ ṣọ́ra ẹ má má fa Àmọ̀tẹ́kùn wẹ́sìn ẹ má má fẹ́ sí wa Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn tí wa ò dá dúró ẹ ò lè tú wa ká o ẹ ṣọ́ra. Ṣé o lè ṣe kámẹ́rà fàǹgá o? Ládòkè Akíntọ́lá Màtúndé Dásí o lè ṣe kó máa mà wáyé. Ìsàkè Akíntọ́lá bèkì àfò. Ẹ má má fa Àmọ̀tẹ́kùn wẹ́sìn. Ẹ má má fẹ́ sí wa Àmọ̀tẹ́kùn
Àmọ̀tẹ́kùn ti wà ò dá dúró ẹ ò lè tú wa ká o ẹ ṣọ́ra. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ bá wà ilé ìsáná gbogbo ọ̀rẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ bá ti wá rìn jìnnà tí ń sọdá afárá omi ìfẹ́ ọ̀hún máa ń lẹ̀ ẹ́ sí ni ajẹ́ pé bẹ́lẹ́ bá kángun sílé tọ́dẹ̀dẹ̀ kángun sọ́dẹ̀dẹ̀ káwọn tí ń gbénú ẹ̀ ọ̀pọ̀ gbé yanrìn òkun bí ìfẹ́ bá ń bẹ láàrin wọn bí irin mi lókun ni wọ́n rí lójú ara wọn bàtì ẹni àfẹ́ni kì í tábẹ́rẹ́ kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn kì í ṣe ẹlẹ́sìnmẹ̀sìn ìfẹ́ àtọkànwá ni wọ́n fi máa bára wọn gbé ìfẹ́ àtọkànwá ni wọ́n fi máa ṣe nǹkan dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọwọ́ ní síwájú ojó àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ní sanmẹ́lẹ́ fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn Ọlọ́run ò ní jẹ́ káwa orogun nílẹ̀ Yorùbá tiwa bọ̀tì ká má fọwọ́ ara wa fa ogun ẹ̀sìn fúnra wa torí bẹ́rẹ̀ bá mọ níwọ̀n àṣàgà àwàdà mọ níwọ̀n àṣègbè bẹ́rẹ̀ bá ti ń di yọ́ọ̀bà yọ́ọ̀bà kan rí baba ńlá babẹ́ eré ọ̀hún ti ń lọ́wọ́ kan ìjà ń nú ó ti ń lọ́wọ́ kan ìbínú nù Àkàndá lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi ẹsẹ̀ mọ́lẹ̀ tá a ti ń kí àwọn gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà tá a ti ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ tó fọwọ́ sí i tá a ti ń ní ká fẹ̀yìntì retí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ẹnìgànnà bá mà tún là lẹ́yìn tátẹ́gùn fẹ́rẹ́fẹ́ yọ wọlé àfi ká tètè búlọ̀kù ẹ̀ ká bomi paná ẹ̀ kó tó búrẹ́kẹ́ ká fìlì ẹ̀ ká dípa ká sì wá gbòó dẹ́kun fún àwọn èèyàn tó san sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ pẹ̀rú ẹ̀ ò gbọ́dọ̀ tó sọmọ lọ́wọ́ wọn mọ́ Fúlàní ló tó dé pẹ̀lú ète divide and rule ni wọ́n tó jò sí wa pẹ̀lú èròǹgbà pé ọmọ náà là ń rán sí náà wọ́n fẹ́ gbàrin àwọn ọ̀dàlẹ̀ Yorùbá wọlé sáàrin wa lórúkọ ẹ̀sìn ọ̀rọ̀ kan wá fẹ́ jọ gàtí ọjọ́ gàtí ó fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtí eégún àtiró wọlé ìyẹn àtiró jáde ẹ̀dùn ọ̀nà ṣe gbogbo Akíntọ́lá lọ̀dàlẹ̀ ni because Akíntọ́lá wọn fi dàwárú lásìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí kì í ṣe Ládòkè Akíntọ́lá Isaac Akíntọ́lá ló kọ rẹ̀ àti ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní Supreme Council of Sharia tí wọ́n fi àtẹ̀jáde síta ní ìpínlẹ̀ Ọ̀ṣun Isaac Akíntọ́lá náà ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ṣé ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan wọ́n ti ní mùsùlùmí òní tètè jẹ̀fìn ọ̀la tètè jẹ̀fìn ṣé tètè nìkan ní bẹ lọ́fìn ni òní alágẹmọ kú ojú àrò ọ̀la alágẹmọ kú ojú àrò gbójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ ó dára láti kó yàn mọ́ra ká sì gba nǹkan mọ́ra especially tó bá ti jẹ́ lórí ẹ̀sìn tó jẹ́ number 1 nínú tí ń fa ìyapa lórílẹ̀‐èdè Nàìjíríà tá a sì ń gbìyànjú lu ọgbọ́n òye àti ìmọ̀ Ọlọ́run pé kọ́ mọ̀ pé ọmọ ìyá sí méje nílẹ̀ Yorùbá tiwa àní fààyè gba ọ̀dàlẹ̀ kan láti fi àbúradà ìsìn bojú nílẹ̀ Yorùbá láti kó ẹ̀tàjà wá látòkè ọya owó tẹ bá gbà ní kẹ́ yá lọ dá padà o ẹni tí yóò gbà Àmọ̀tẹ́kùn lọ́wọ́ wa yóò jagan ẹ ò bẹ̀rẹ̀ wípé kí ẹlẹgbẹ́ ọ̀hún sọ tẹ́mi Àkàndá ń sọ̀rọ̀ lé lórí tàbí kí làtẹ̀jáde tí wọ́n fi síta Sheikh Abdulrasheed tó jẹ́ president Supreme Council of Sharia in Nigeria ńlọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo ó ní Àmọ̀tẹ́kùn is a subtle method of further Christianization of the Southwest by its promoters in their usual manner of having political and power dominance over the Muslims in the region. It is another elusive way of establishing a Christian-dominated state police force whose affairs will be designed and determined from the church at the expense of the Muslims majority in the region. Ọmọ àlè Yorùbá, ọ̀tá ìran Yorùbá, ọ̀tá orílẹ̀-èdè Yorùbá, àtẹrù Fúlàní nìyẹn sà. Irú yẹn ò yẹ kó jẹ́ aṣíwájú àwùjọ. Àjẹ́ pé inú yẹn ń dùn bí wọ́n ṣe ń jí wa lọ́mọ gbé tí wọ́n ń gba ránsọ́ọ̀mù gba owó tabua lọ́wọ́ wa
inú yẹn ń dùn bí wọ́n ṣe ń fipá báwọn obìnrin wa lò pọ̀ tí wọ́n ń fi ẹran jẹko tí wọ́n ń dà àwọn àgbà láàmú inú yẹn dùn bí wọ́n ṣe ń dáná tí wọ́n ń gbé sùnmọ̀mí lójú òpópónà wa káàkiri ṣé ẹ̀sìn a máa fọ́ èèyàn lójú tàbí dé èèyàn létí ni ọ̀rọ̀ Yorùbá ń fẹ́ àpérò gidi ẹ̀ńlẹ́jàre o Pòfẹ́sọ̀ Ládòkè Akíntọ́lá Pòfẹ́sọ̀ Isaac Akíntọ́lá wọ́n bí ọ nínú ìdílé ọba lọ́rùn nílùú Ilé-Ifẹ̀ wá ìtọ́ wa ń kọ̀dí síta tọ̀ sílé kí ló dé tó kórìíra Yorùbá wá ìtọ́ fi ń gbàbọ̀dé wálé látòkè ọya ẹni ìyá bí àgbọn bẹ̀rẹ̀ ẹni ọ̀ràn bí ìtakú ta lọ́rán wèrè ń sẹ́ ọmọ ìpínṣẹ́ tí yóò tako ìran Yorùbá ni o ta lọ́bẹ̀ ọ́ nírú ẹ̀ ó lóun wá sojú àwọn mùsùlùmí kan gbogbo mùsùlùmí òdodo bá jáde síta wọ́n láwọn ò gbéṣẹ́ ran Akíntọ́lá ọ̀dàlẹ̀ kankan o lẹ̀sìn àtàbùkù bá dé Isaac Akíntọ́lá bá di Ládòkè Akíntọ́lá di sẹ́kọ̀n ọ̀rọ̀ àwé bá dọ̀tajà tán ronú ọ̀rọ̀ àwé bá dàtẹ̀yìn kọ́gbọ́n agé tí ajá tá a gé létí tán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ ọ̀rọ̀ bọ̀dá dọ̀tajà tán ronú ndélé o tó kawó àbámọ̀ lọ́gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ torí béèyàn bá kú lórí kò yẹ kó sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ó sáré ń pápá yẹlẹ́nkú tó rìn láàlà ọ̀nà yẹlẹ́nkú òjò pọ́ máa bèrè sórí fẹ́ńkúfẹ́ ẹ̀rù ọ̀tá òde òfìgbà kankan bà wá rí ọ̀tá ilé ní ń kọ́ alóminú ọ̀tá ilé ní ń ṣe wá lójoojú ọ̀gán ìran Júdásì ìran Akíntọ́lá ìran Àfọ̀njá tí ń bẹ láàrin wa ń béèrè tí ẹ̀sìn ń bẹ nílẹ̀ tí èmi fẹ́ béèrè lórí Àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ kí ti Isaac Akíntọ́lá Director Muslim Rights Concern Muriki àti Sheikh Abdulrasheed President Supreme Council of Sharia in Nigeria kí táwọn méjèèjì ó tó jàmá bẹ́ẹ̀ kò sì wù mí kí n dá sí tẹ́lẹ̀ bọ̀tì ṣe lọ́dà bí ìgbà téèyàn ó finá sórí òrùlé sùn ó lè fẹ́ máa kó sí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan lórí béèyàn bá ṣàlàyé ọ̀rọ̀ dáadáa igi tá a fojú rí náà má bójú lọ́wọ́ ẹni ilé mi àkàndá ṣe níná òṣè gbé sábẹ́ aṣọ ìjọ òṣè dé mọ́fìlà gbégi bá wó lóge tókè rẹ̀ lèèyàn kọ̀ọ̀kan yanjú Pòfẹ́sọ̀ Isaac Akíntọ́lá ní torí pé Àmọ̀tẹ́kùn jẹyọ nínú Bíbélì ṣé kì í bá ṣe pé wọ́n fẹ́ Christianize Àmọ̀tẹ́kùn kí wọ́n change orúkọ rẹ̀ mi wá ní má títí tí àgbo mọ́rí ńlá Àmọ̀tẹ́kùn ti mọ́ wa lára kò sí yí padà kò sí change kò sì sí ẹni tí yóò gbà á lọ́wọ́ wa àti pé ọ̀nà tí wọ́n gbà recruit àwọn èèyàn ó mú ìfura lọ́wọ́ wọ́n ní wọ́n ń béèrè birth certificate ó sì gbọ́dọ̀ wá láti inú ṣọ́ọ̀ṣì pẹ̀lú letter of recommendation ó gbọ́dọ̀ wá látọwọ́ pastor mo ní láti ẹnu tani ta ló sọ̀rọ̀ ẹ̀ he said and I quote you cannot blame Muslims for crying out when you ask them to bring birth certificate from churches before joining Àmọ̀tẹ́kùn neither can you expect them to stand akimbo when you tell them to bring letters of recommendation from churches apart from the reference to the birth certificates from churches and letters of reference from pastors. The choice of Àmọ̀tẹ́kùn is another controversial issue because it has a strong Christian identity. Why Àmọ̀tẹ́kùn as a name for crying out loud? Research has revealed the biblical origin of this name and it makes Muslims suspicious. Why Àmọ̀tẹ́kùn of all brands? Mo bá ní apábì ká yábi dúró káwádìí ohun gbogbo fẹ́nifẹ́ni ká sì di òtítọ́ mú kò wá sẹ́ni ọmọdé òjò láì kí n ṣe Ṣàngó kò sẹ́ni ó lè mọ̀ náà gbàgbé ọlọ́gbà lọ a kì í mọ̀ yá ọ̀sọ́ dọ̀sọ́ ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tẹ́ kò sẹ́ni ó lè gbẹnu ọlọ́kùnrin mú gan ìdènà tí mo fi bá Àmọ̀tẹ́kùn gan fúnra rẹ̀ sọ̀rọ̀ Mr. Seye Oyeleye Director General Development Agenda for Western Nigeria DON tí wọ́n ṣàgbékalẹ̀ Initiative Western Nigeria Security Network tá a mọ̀ sí Àmọ̀tẹ́kùn kò sí sọ̀rọ̀ mẹ́ẹ̀mọ́ lẹ́yìn èyí tó bá tẹnu wọn jáde torí pé àwọn gangan ni Àmọ̀tẹ́kùn
àlàyé tí wọ́n ṣe fẹ́mi àkàndá ni pé recruitment ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ kò sí nǹkan tó kan kírísítẹ́nì àti mùsùlùmí mẹ́ ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí lórí ọ̀rọ̀ à ń kọ́ ọmọ ogun jọ wọ́n ní tó bá tó àkókò láti recruit o wọ́n létí gbogbo wa ní òtò bàtì àgbà òṣèlú bàjẹ́ baálé ilé kó ilé dahoro àgbà òní wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ wọ́n gbìyànjú láti bá àwọn àgbààgbà Yorùbá fọ̀rọ̀ wérọ̀ láti mọ wúlẹ̀wúlẹ̀ Àmọ̀tẹ́kùn àwọn àgbà tọmọ ìbú àtòrò Àmọ̀tẹ́kùn àlàyé tí wọ́n sì ṣe fún mi ni pé kò ní jẹ́rúwá ògiri wá recruitment nínú ẹgbẹ́ ajìjàǹgbara bíi 8 tí wọ́n máa lò fún Àmọ̀tẹ́kùn ẹgbẹ́ 3 ni wọ́n fi bẹ̀rẹ̀ Oòduà People's Congress OPC Hunters Association àti Vigilante díẹ̀díẹ̀ ni wọ́n máa mú nínú àwọn tó kù wọ́n lábẹ́rẹ́ àwọn wọ̀nyí ló lókùn nídìí wọ́n ṣe é tírèsì á sì ṣèbúra nílànà Yorùbá fún wọn wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti àwọn civil defence níbo wá lọ́rọ̀ ẹ̀sìn ti jẹyọ o ta ló ní kí wọ́n rè mú bẹ́ẹ̀ sátífíkẹ́ẹ̀tì wá ń ṣọ́ọ̀ṣì ta ló béèrè recommendation lọ́wọ́ ta ni wọ́n rí fáàsì Jeremiah chapter 5:6 nítorí náà kìnìún láti inú igbó wá yóò pa wọ́n ìkókò aṣálẹ̀ yóò pa wọ́n run ẹkùn yóò máa ṣọ́ ìlú wọn ẹnikẹ́ni tí ó bá ti ibẹ̀ jáde ilé a ó yà pẹ́rẹpẹ̀rẹ nítorí ẹ̀ṣẹ̀ wọn pọ̀ àti ìpẹ̀yìndà wọn le igúnnugún lawo àtẹ́ká àkàlà lawo àtẹ́gbà ọjọ́ tí gúnnugún ti tẹ́ lọ́wọ́ Elédùmarè ló ti ń tẹ́ káàkiri ayé po Professor Isaac Akíntọ́lá ìgàn orí ẹ̀rọ ayélujára mú odidi professor àti odidi ṣèyíkì tó láwọn èèyàn lẹ́yìn rẹpẹtẹ ṣé mọ̀ yóò sàn Professor Isaac Akíntọ́lá ṣé mọ̀ yóò dádì Sheikh Abdulrasheed President Supreme Council of Sharia níbo làmọ̀tẹ́kùn ti jẹ jáde o kìnìún tí í ṣe lion ẹkùn tí í ṣe tiger àti ìkokò tí í ṣe wolf ìwọ ló wá jẹ mọ́ àmọ̀tẹ́kùn nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ sì tó ń dẹnu mọ́ nǹkan tí ò nítumọ̀. This is not a coincidence. The handlers of Àmọ̀tẹ́kùn picked the name deliberately from the Bible in order to score a spiritual point. ọmọ ṣe o bọ́ọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làáwì níbi ọba ti yẹ ká bọ́gbọ́n bàbá bágọ̀ yóò dún ní ọ̀pàdé àgbà lọ́nà oní kò fẹsọ̀ ẹ̀jọ̀wọ́ ẹ̀kọ́ mi lọ́gbọ́n bọ́ bá jẹ́ àgọ̀ lọ́ba dàgbà ńkọ́ níbi téèyàn bá ní ni yóò fi tọrẹ ọmọ wulẹ̀ wá wọlé ilé ẹ̀sìn téèyàn bá ní kì í yáàyàn odidi pòfẹ́sọ̀ mọ̀ yàtọ̀ láàrin Àmọ̀tẹ́kùn àti ẹkùn gbọ́ jẹ́ wípé ọ̀tẹ̀ wọn fẹ́ fi ṣe ọ̀tẹ̀ ọ̀hún lọ́wọ́ àtẹ̀ wọ́n rè kó lè fúnra rẹ̀ yẹ Bíbélì wò ó ń gùn lórí ọ̀rọ̀ ayélujára ṣe bí àwọn gómìnà ló gbé e kalẹ̀ kí ló wá kan àwọn gómìnà pẹ̀lú Bíbélì àti Kùránì èyí tí ó kówó jẹ nù wọn kò ní ṣàìkówó jẹ èyí tí ó fìyà jẹ mẹ̀kúnnù kò ní ṣàìfìyà jẹ wá ṣé wọn ò fi Bíbélì àti Kùránì búra fún wọn kó tó di pé wọ́n débẹ̀ ni kí lọ́kàn ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ àbọ̀ ilẹ̀ Yorùbá olùjọ́sìn ní ọ́ni Ísáàkì àbí olùsìn lọ́hùn ẹ mà lẹ́sà o sàlámù àlékùn Professor Isaac Akíntọ́lá àáfàá ńlá tí ìfàwọlé ìlé kírun irú mùsùlùmí èwo lẹ́yìn sà sọ yàtọ̀ sí ti bàbá Ádámù Lágége Àkàndá mo ní sọ yàtọ̀ sí ti bàbá Sílé Mubarak nílérò irú onígbàgbọ́ èwo lẹ́yìn sà ẹ fẹ́ túnṣe ni àbẹ́ ẹ fẹ́ bàjẹ́ ẹ fẹ́ túká ni àbẹ́ ẹ fẹ́ kójọ irú ọ̀run èwo lẹ̀ ń lépa kí lẹ fẹ́ ká fi rántí yín lọ́la ṣé ìkùnsínú ẹ̀sìn àríyànjiyàn lórí ẹ̀sìn ìpòrógà ẹ̀sìn tó lè mú ogun ẹ̀sìn dìde láàrin wa ṣé ìyẹn ló yẹ kẹ́ ẹ máa gbé lárugẹ tí ẹ̀yin náà ó fi máa kógun ẹ̀sìn jọ bí tàwọn ará òkè ọya tí wọ́n ní Boko Haram tí wọ́n ní SWAP tí wọ́n tún ní Fúlàní darandaran tí ń gbé AK-47 káàkiri tẹ́ máa wá béèrè ìrànlọ́wọ́ láti orílẹ̀-èdè Turkey tẹ́ fi lẹ́ fẹ́ gbé jihad dìde láti jagun ẹ̀sìn fọlọ́run
ṣé tẹ́ ẹ bá rírú ìrànwọ́ yẹn gbà ṣé ẹ lérò pé kírísítẹ̀nì á mọ́wọ́ lẹ́rán pé wọ́n ó fi ìjà fún Ọlọ́run jà wọ́n bẹ́ẹ̀ ti gbàgbé wípé àwọn náà lówó lọ́wọ́ ẹ mọye AK-47 tó wo jẹ́ẹ̀tì mẹ́wàá ó kó wọlé ní sà ṣé tẹ́ ẹ bá dógun kalẹ̀ ṣé ẹ lè dúró ròyìn ogun ọ̀hún ìyàwó àtọmọ yín ń kọ́ sà òkè òkun ni wọ́n wà ní àbílẹ̀ yìí ṣé wọ́n ṣèfù ṣé ẹ ti gbẹ́wò inú àpáta kalẹ̀ tẹ́ ẹ lè kó wọn sí njọ́ ogun bá ṣẹ́yọ ta ní tìyín lẹ́yìn ta ló gún yẹn fún yín tó ní tọ́bi òṣòro ìlú lẹ́gbà èló ni wọ́n fún ọ ta lẹni náà tó fún ọ lówó àwọn èwo ló promise rẹ pé tó o bá ti lè takò Àmọ̀tẹ́kùn á fún ọ níye báyìí pé kó o ru mùsùlùmí ilẹ̀ Yorùbá sókè láti takò Àmọ̀tẹ́kùn èèlò ni wọ́n gbé fún ọ ṣé kìí ṣe pé o kọ lọ́fẹ́ rò ọ́ irú Akíntọ́lá ìwo ni tiẹ̀ bí wọ́n ní padà bọ́ Ládòkè Akíntọ́lá ti generation tiwa because béèyàn bá jákúrí téèyàn kìí sọ̀dàlẹ̀ tí gángan ọ̀kan sì yàn lórí téèyàn kìí sọ̀tá ìlú téèyàn kìí sọ̀tá àlàáfíà tó nítàn kìí sọ̀rẹ́ ìdàlóró tí kìí ṣẹni tó ní inú dídùn sí ìpànìyàn kò ní jáde kọ́la ẹnu pọ̀ngàlà bí ajá gbẹran lẹ́bu kó ègéèsì Àmọ̀tẹ́kùn for whatever reason ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tá a gbé kalẹ̀ láti kojú àwọn onísùnmọ̀mí ajínigbé tí wọ́n ń fi wá méèkì owó nílẹ̀ Yorùbá tí wọ́n ń fi wá kájọ nílẹ̀ Odùduwà torí wọ́n mọ̀ pa fálù ẹ̀mí èèyàn bí wọ́n bá jí ẹnìkan gbé á fẹ́ dáwó láti gba onítọ̀hún padà kì í sàwọn tó fálù ẹ̀mí màálù jẹ̀mí èèyàn lọ kì í sàwọn tó fálù ẹ̀mí màálù ju ẹ̀mí èèyàn lọ ń da Isaac Akíntọ́lá kálẹ̀ tí èrè kan ní ọ̀hún ṣe ń bẹ́ẹ̀ ṣe gbà á lérò tẹ́ gba ilẹ̀ Yorùbá Fúlàní darandaran bó o ní ó ṣe pé ó de Fúlàní àbínú rí ọmọ dùn ṣẹ̀kẹ̀ pẹ̀lẹ́ kírísítẹ́nì kò láyé tó lè fi dùnnú náwó tí wọ́n fún ọ ńgbà tó o bá ń wo sàárè kìtìkìtì tó ń wo ilé tí wọ́n ti dáná sun àti bójú òkú tó yí ọ ká pẹ̀lú àwọn kírísítẹ́nì tẹ́ ẹ bá sọ dẹrú bàbá àwọn tẹ́ ẹ fọ́ọ̀sì láti kọ̀ǹfàtì sí ìsìláàmù ìgbádùn ayé rẹ ti tán nù àtàwọn Akíntọ́lá ọ̀dàlẹ̀ tẹ́ ẹ jọ dalẹ̀ because torí pé ayé jẹ́ ẹlẹ́yàmẹ̀yà ló mú káyé ó dùn torí pé èdè wa ò bára mu ló fi yọ̀ sínú ayé torí pé ẹlẹ́sìn mẹsìn ni wá ló mú inú Ọlọ́run dùn à ń sìn ín lọ́nà oríṣiríṣi we worship him in different ways kò sì sẹ́ni tó lè gbèjà Ọlọ́run kẹ́ni ìpín rẹ̀ tó bá kú lọ́la o àìmọye èèyàn tó kú sórí èrò lásán ọ̀gbọ́n tíra Sàbúrà Dáúdà ni ó ní yá ibùnú Ádámà mo pe gbogbo èèyàn ọmọ ànábì Ádámà Àlímọ́tù yẹ kí Yúsúfù àṣìrà rókò ikú ni yóò tú àṣírí yín àlìkìyámọ́tù tẹ́bùlú àbárúkò àlìkìyámọ̀ ní ọbẹ̀ iṣẹ́ tẹ́ ti ṣe sílẹ̀ wò wọ̀lì àhíràtù wàtátùkà àṣìtà rókò lọ́jọ́ ìgbéǹde àlùkìyámọ̀ ní gbogbo kúrakúta yín ó pẹ́ sọ wá tán o ikú ló pin ohun gbogbo àtẹni tó lówó àtẹ̀yàn tí ò ní àtẹni tó bímọ àtẹ̀yàn tí ò bí àtẹni ọkọ́lé àtẹni tí ò kọ́ àtẹni ọ̀rà mọ́tò àtẹ̀yàn tí ò rà ẹsẹ̀ mẹ́fà ló pin gbogbo wa a kú a jẹrà mọ́lẹ̀ ọ̀dà nígbà tẹ̀yìn òpònú ayírádà yìí ń pariwo one nation tẹ́ ẹ ní Àmọ̀tẹ́kùn ọ̀tàkùn Nàìjíríà constitution ṣé bójú akátá bá léwó ẹnu adìẹ lọ́yẹ ká ti gbọ́ ṣé kì í bá sọ máa lè ó yẹ ní gbogbo kó pèsè òjì náà ìjọ tọ́ sẹ́nu alùbàtà bẹ́ẹ̀ èrè wo ló wà nínú oko aṣálẹ̀ ságbẹ̀ yín kan rámọ̀ for good 60 years kíní ń dùn nínú yín ẹ fi ń sunkún one nation àbí torí pé jẹ́ ní ìyá bí àgbọn bẹ̀rẹ̀ ẹrú ayé tẹ́ ẹ sọra yín dẹrú Fúlàní kalẹ̀ alóore kí ló sáṣe fábùkẹ́ tó bímọ tán tó lò ságbè mélòó ń sọrúkọ rẹ̀ àfà Isiaka Akíntọ́lá ọ̀dàlẹ̀ èrè kí lọ jẹ láti 1960 èrè kí lẹbí rẹ ti jẹ àwọn tí òun kó kéré kí láǹfààní tí wọ́n ti rí jẹ ní Nàìjíríà Fúlàní tẹ́ wá sọ igbákejì Olódùmarè yìí èrè wo lẹ ti jẹ lọ́dọ̀ wọn sẹ́yìn èrè wo lẹ ń jẹ lọ́wọ́ èrè wo lẹ tún padà jẹ wọ́n jẹ́ tètè tún èrò rẹ pa kó tó sọnù mẹ́ta láàrin ò lè change orúkọ Àmọ̀tẹ́kùn ibà kó nínú Bíbélì
kọ́ lọ sínú tọ́ra àmọ̀tẹ́kùn lọ́lọ́run ọba mi fi ọwọ́ sí ó ní gbogbo ọmọ Yorùbá fi ọwọ́ sí you are just an attention seeker irrelevant ní ọ láàrin wa Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo kí gbogbo ọmọ odù tó dá wà gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi bí ìlú bá ń dún pamínkú mẹ́lọ́mẹ́lọ́ là á jó ẹ̀sìn ò gbọ́dọ̀ fa ìyapa láàrin wa ẹja dira wa lóṣooṣù ọwọ́ ká dira wa mú bí ọmọ ìyá kan ṣoṣo ọmọ orogún ló lè fúnra wọn níwọ̀jẹ gbogbo ọba kan kí wọ́n sọ májèlé dàgàrà ọmọ ìyá kì í yà ọmọ bàbá ní bàdẹni nínú oko ọ̀rọ̀ Ísáàkì kì í ṣàkọ́kọ́ ikọ́ wíwú ológbò kì í ṣàfisí ìran bàbá wọn ní wúkọ́ fún ọmọ tuntun kì í ṣàkópa àjẹ́ Akíntọ́lá olórí ìdálé ìwé rúngbà kan tó ní kí ló dé tí wọn ò jáwọn akẹ́kọ̀ọ́ máa lo ìjáàbù wọlé ìwé fún ìdálé ìwé rú gidi gan ni. And persecuting Muslims today, it is not possible. The Constitution gives us the freedom. There is democracy in this country. Why is it that he must recall? He must recall. That is moving to recorder. And you don't stop him if you don't want trouble. I'm sorry. You don't want trouble. Why did you ask Muslim students, Muslim girls to remove their hijab? You didn't want to ask them why didn't give you the instruction? Why did not give you the instruction? Let her commit herself. Okay. No. Why are they taking it into the schools with hijab? Àkíyèsí tèmi Àkàndá ni pé ọ̀pọ̀ tó gbé ẹ̀sìn lérí jù ìbáà jẹ́ kírísítẹ́nì àbí mùsùlùmí náà ní padà di kèfèrí yóò máa sá fọ́mọlàkejì ńgbà tí bíbélì àti kùránì ní wípé fẹ́ràn ọmọlàkejì rẹ yóò máa rí ọmọlàkejì bí ẹlẹ́ṣẹ̀ ńgbà táwọn ìwé méjèèjì yìí ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dájọ́ òpònú èèyàn dẹ̀dẹ̀rìn ṣùgọ́mù dàdá ń dédé amukun mẹ́kọ dẹ̀dẹ̀rìn ń dérò dání ọlọ́ràá tí ń rin dàdàrà kàjá ń jẹun ní kiri lẹni tó lòun ọ̀mọ̀ wípé the same thing ní kírísítẹ́nì àti mùsùlùmí àti pé ọlọ́run kan ṣoṣo ni wọ́n jọ ń sìn ọ̀kan náà ní christianity and islamic religion judaism ló sì kẹta abrahamic religion ní mẹ́tẹ̀ẹ̀ta tọ́ra láfikún tó di bíbélì ṣàṣà ni tí ń bẹ nínú bíbélì tí ò sí nínú kùránì bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ń bolo ti rí abraham bẹ́ẹ̀ kì í bá ṣe Ibrahim mbolo ti rí Aaroni bẹ́ẹ̀ kì í bá ṣe Haruna mbolo ti rí Jósẹ́fù bẹ́ẹ̀ kì í bá ṣe Yéṣùfù mbolo ti rí Dáfídì bẹ́ẹ̀ kì í ṣe Dáúdà Sùlàìmánù ńkọ́ kò lè wáyé láìsí Sólómọ́nì kí ló wá dé tẹ̀yìn gan sábẹ́ ẹ̀sìn láti dayé àwọn èèyàn kan láàmú for selfish interest àwòdì nílò fi àyọrẹ ni lójú jẹ ẹ̀yẹ́lé òní bónílé jẹ bónílé mu tán kọ́ wá dọjọ́ kan jẹ̀gbọ́n kọ́ dọjọ́ kan àdọ́gbọ́n sí kẹyẹlé ọwọ́ padà lẹ́yìn afúnni ibi tí ìfẹ́ ń bẹ láàrin Yorùbá dé tí Yorùbá ò rí bàríà nínú ẹ̀sìn wọ́n gbàgbọ́ pé ẹ̀sìn tó bá wù kálukú ni kó sìn tí Yorùbá gbà wípé ọmọ ìyá kan náà ni mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí Yorùbá sì gbàgbọ́ wípé Ọlọ́run tí gbogbo wa ń sìn ọ̀kan ṣoṣo ni ò lè dé ilé mẹ́ta nílẹ̀ Yorùbá lónìí tí kìí ṣe kìrìsìtẹ́nì àti mùsùlùmí ní ń gbénú ẹ̀ bá a sásọ síta à ń bára wa kásọ à ń gbayọ̀ à ń gba magí à ń gbà sáná lọ́wọ́ ara wa à ń bára wa wẹmọ à ń bára wa mú ọmọ rẹ̀ sùkúù kò sí yàrá ẹni tọ́mọ wa kì í wọ̀ bó bá dàsìkò ìrun jímọ̀ láwọn ilé kan kírísítẹ̀nì á bá mùsùlùmí dúró sídìí ọjà mùsùlùmí ń bá kírísítẹ̀nì pawó kalẹ̀ kó tó ti ṣọ́ọ̀ṣì dé lọ́jọ́ Sunday wọ́n jọ ń lọ ọjà wọ́n jọ ń ra irú aṣọ kan ṣoṣo àkómẹ̀ ló ń jẹ ìtúnú àwẹ̀ oúnjẹ iléyá wọ́n jọ ń pẹran ìtúnú àwẹ̀ pàdé ọdún kérésìmesì àjọ ń gbóúnjẹ fúnra wa ni òpònú èwo lọ́wọ́ fẹ́ tú wa ká o òpònú èwo lọ́ fẹ́ yà wá nípasẹ̀ ta ní sọ̀rọ̀ kírísítẹ̀nì àbí mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ wí fúnru ẹni bẹ́ẹ̀ pé ọmọ àlè ni okùn tó so Yorùbá pọ̀ ọkọ̀ dantí ẹ̀sìn kan lè túká Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tìlò òfófó tí mo fẹ́ ṣe fẹ́yìn èèyàn mi tẹ́lẹ̀ ó ní pé ìjọba àpapọ̀ wọ́n ti ń múra láti rìkúròtù àwọn community police jákèjádò Nàìjíríà 50 volunteers in each of 774 local governments
in Nigeria. Okay. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta. Kí náà wí? Ingepo, that is IG, direct that you be informed that the federal government has given approval for recruitment of special constables as a step forward to enhancing the community policing policy nationwide. Ingepo further directs all command CPs, ACPs, and DPOs in your respective command to liaise with traditional rulers and community leaders in your respective areas to form screening committees that will screen volunteers who must be of good character and also will eventually be recruited as special constables, and those to be recruited must be resident in their respective communities and must also be between the ages of 21 and 50 with the willingness to serve the community. Òfófó tí mo ní kí n ṣe fún inú o bó o bá ti nífẹ̀ẹ́ sí yí a tètè fìfẹ́ hàn sí o jẹ́ ẹni tó níwà tútù bí àdàbà ká lè jọ bójútó ètò ààbò ilẹ̀ wa ní o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ n ó kéda ọ̀rọ̀ mi bàgọ̀ ẹ mọ̀ mí mo tún lè fayọ nígbàkúùgbà. Àkàndá ọ̀rọ̀ láìkí péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV. Ìkórìtà kò yé mi ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn tàbí àwọn àyọkà mi ẹ lè download wọn lórí www.akandaoro.com www.akandaoro.com àti www.akandaawikonko.com. ẹ̀yin tẹ́ bá ń fẹ́ líǹkì míì tó fi lè dọ́dọ̀ yín ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.